gbogbo ọmọ yorùbá ṣe bẹ́ẹ̀ mọ̀ pé níbi ọjọ́ mélòó kan kábíyèsí ọba wa nílùú Ṣómólú Bàrígà wọ́n jáde wọ́n ṣe fọ́nrán kan tó lọ káàkiri orí ayélujára lẹ́yìn tí wọ́n ṣe fọ́nrán yìí tí wọ́n sì sọ pé àwọn sọ́pọ́ọ̀tì olóyè Sunday Igboho àti wípé kí ni àwọn fẹ́ kí olóyè Sunday Igboho kí wọ́n fi wọ́n jẹ oyè ọ̀ṣọ̀ọ̀sìn ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí àwọn ọmọ Gani Adams bẹ̀ sí ní sọ lẹ́yìn ẹ̀. tẹ́ ò bá sì gbàgbé nínú fọ́nrán tí wọ́n ṣe wọ́n fi ẹ̀sùn kan kan ààrẹ Gani Adams níbi tí wọ́n sọ pé Gani Adams pé Fúlàní kan ló gbé 300 million fún Gani Adams nígbà tó fẹ́ jẹ oyè ààrẹ ọ̀nà kakanfò. mo fẹ́ kẹ́ farabalẹ̀ wá lọ gbọ́ èsì ọ̀rọ̀ ohun tí arákùnrin yìí sọ àti èsì tí màmá wa Yorùbáwùyí àti àwọn ọmọ Yorùbá tí wọ́n fi fèsì fún arákùnrin yìí. ẹ wo fọ́nrán yìí ó dùn oyin kan gbọ́n sínú ẹ̀ ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé kẹ́ wá lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan. torí pé ẹ fẹ́ jalè ẹ fẹ́ kọ́ ọmọ Yorùbá ẹ fẹ́ gbé wa ní gógó àwọn ọmọ Fúlàní fẹ́ gbé wa ní gógó ìbà Elédùmarè ọba tẹ̀lé aláìbí ti ṣẹ́jú wèrè káwọn gan ni ọmọ káwọn gan ni sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀. ọba àná ọba ìní ọba ọ̀la ọba títí ayé lórí irọ́. ọba tó ti ń bẹ kí bẹbẹ kó tó máa bẹ. kò explain tàyà. ọba tó ń bẹ nígbà tí bẹbẹ tún bẹ ọba tí yóò sì tún sì máa bẹ nígbà tí bẹbẹ ò ní sí mọ́. Olúwa Elédùmarè mo fọpẹ́ ìyìn àti ògo fún. mo kí gbogbo ọmọ kóòtù òjìrè nílé lóko àti lẹ́yìn odi. ẹ bá mi sọ fún wèrè yẹn ní kó sọ̀rọ̀ fast fast ẹjọ́ tó lọ ẹ bá mi kọ sí kọmẹ ẹ ní sọ̀rọ̀ sókè ẹ bá mi kọ sọ̀rọ̀ sókè wèrè ẹ bá mi sọ fún wèrè yẹn ní kó sọ̀rọ̀ fast fast mo jẹ́ ń fọ̀rọ̀ lánàá yẹn kò tẹ́ mi lọ́rùn kò sí mo fẹ́ bu ẹ ni mo fẹ́ bu ẹ mo pẹ́ máa bọ́ọ̀tà tẹ́ bá wá bọ́ọ̀tà máa fà ó máa lọ́ọ̀gì gan ògùn gan ẹ máa fà ó máa gùn gan sọ̀rọ̀ sókè wèrè. káwọn náà kọ́ sí ní ẹ̀dọ̀ ṣùgbọ́n ọmọ àlè ọmọ àtọ̀húnrìn wá ó wá fẹ́ pa ìtàn fọ́mọ Yorùbá ọmọ aládé ọmọ Odùduwà ẹ wò ó nílé tí ò bá tí ilé tó bá sì ń tòrò àwọn àgbà ní ọmọ àlè bẹ̀ kò tí ì dàgbà ni. ẹ dákun kí ló tó ń sọ̀rọ̀ tó fi fpc méjì sétí ṣé wọ́n ń sọ tó ń sọ yẹn ẹkún máa ń dákú lójú ọ̀nà òjẹ̀ ká lòdì kó má yẹ pé tó ń sọ yẹn wọ́n transfer ẹ̀ sí ni. we are all ọmọ àlè ọ̀rọ̀ tó ń sọ yẹn òun kọ́ ló ń sọ Ọlọ́run òun kọ́ ló ń sọ̀rọ̀ yẹn ẹ bá mi dáríjì ọmọ Yorùbá òun kọ́ ló ń sọ̀rọ̀ yẹn wọ́n ń sọ sí létí ni ẹ rí pé earphones méjì ló lò at the same time tó dẹ̀ ń sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ sókè lérí ibú ọmọ àlè. Timson tó ń pèrè lọ́ba ní Bàrígà. kò pèrè lọ́ba ọba ní kábíyèsí Timson Àkànbí ọmọ Gbọ́láhàn ọba ní ọba tó dádé ọba tó ládé ọba tẹ́nìkan ò ní sí nípò padà òun l'Àkànbí ọmọ Gbọ́láhàn Timson kò pèrè lọ́ba ayé ló pè lọ́ba ayé ní ìwọ la gbádé fún ayé ní ìwọ la fi jẹ́ ayé ní ìwọ ni kò wà lórí àpèrè iye tó bá lè yàn pèrè lọ́ba bóyá ẹni tó yẹ pé inú yàrá kan ló ti ń ṣe ọba ẹ̀ àwọn eléyìí wọn ó ti dé ààfin ọba Timson eléyìí bí ẹyin ikú èmi náà bá pamọ́ eléyìí bí ẹyin ikú ó ti dé ààfin ọba Bàrígà sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ kó tó lánú lẹ̀. mo lè fọwọ́ sọ̀yà gbàgbàgbà wípé ọmọ àlè ní ẹni Bàrígà ò kì í ṣe ọmọ ọkọ òde. kí ni àwọn ọmọ ọkọ wa lajú lẹ̀ tó máa lè wá jọba lé wọn lórí. ìṣó kí o ìkìlẹ̀ ẹni òfò sára wèrè. ilẹ̀ kì í ṣọba. tó bá bí ìyá ẹ̀ rè kí ìyá ẹ̀ dé ààfin ọba Gbọ́láhàn kó má kúnlẹ̀ tó bá bí ìyá ẹ̀ rè ìyá tó bí ẹni mo sọ àti bàbá ẹ̀ wọ́n tẹ̀lé ra wọn. àwọn wèrè méjì tó bí ẹ tí wọ́n rántí lo kọ́ńdọ̀mù tí wọ́n rántí protect ara wọn tó bá bí wọn rè kí wọ́n lọ sí ààfin ọba Bàrígà kó má kúnlẹ̀ kó má dọ̀bálẹ̀ tó bá bí wọn rè orí Aláàfin máa sọ̀rọ̀ lọ máa gbé fídíò yẹn wá fídíò yẹn mo ti post sórí péjì mi ẹ̀yin tí ẹ mọ ìdí tí Aláàfin tó fi mention gbogbo àwọn èèyàn tí ò mention Gani Adams wà lórí péjì mi Yorùbáwùyí bẹ̀tẹ̀ máa rí short one níbẹ̀ máa gbé wá fún ẹ máa rí nǹkan tó ṣe sọ̀rọ̀ wèrè. ẹ̀yin èèyàn ẹ máa bá mi wo Timson yìí alákọ̀ọ́kọ́ mo fẹ́ béèrè ìbéèrè ṣé ọmọ Yorùbá tó jọ́ ọmọ aládé tó máa jẹ́ Timson. wèrè rẹ o. ṣé ọmọ aládé máa jẹ́ Timson mo fẹ́ sọ̀rọ̀ Timson fún yín. ẹ jọ ẹni tẹ́ bá ti gbé òyìnbó rí tẹ́ bá ti gbé òyìnbó ẹ máa bá mi dárúkọ àwọn street
tó wà lórí Ìgbò tó jẹ́ wípé orúkọ English náà fi sọ ṣé Bọ̀dé Thomas náà kì í ṣọmọ ọkọ ṣé Bọ̀dé Thomas kò kì í ṣọmọ ọkọ kí n bá ti gbé ilẹ̀ Lagos àgàgà Lagos state rí tí orúkọ wọn jẹ́ orúkọ English Thompson wà ní kí lórúkọ ẹ o ní òyìnbó àdúgbò tá a bá gbé ẹ bá mi kọ síbẹ̀ thank you I love you sir àwọn ọlọ́run love mi èmi gan love mo love yín dákú ẹ̀ sọ́wọ́ wẹ̀rẹ̀. ṣé a rí Timson yìí Timson èwo. mi ò ní jẹ́ kọ́rọ̀ yẹn pọ̀ mo fẹ́ máa sọ díẹ̀ díẹ̀ kẹ́ lè gbọ́. ṣé a rí ìyá tó bí Timson. kí ló ṣe. òun ló fẹ́ jagun mọ́lú. ọba àná ní Bàrígà. ìyá tó bí Timson ló fẹ́ jagun mọ́lú. ìyá tó bí Timson dẹ̀ jẹ́ ọmọ bíbí inú ìlú Iléṣà. ó mọ ìtàn. ìgbà tí ìyá tó bí Timson. ìyá tó bí Timson ó fẹ́ odidi jagun mọ́lú. Simpson Street God bless you. àwọn tèmi ní òyìnbó wọ́n ti wọlé Simpson ó wà lóyìnbó ìyá tó bí bàbá wa Bàrígà wọ́n fẹ́ odidi jagun mọ́lú ìyá wọn máa fáìn nìyẹn o ẹ wo kábíyèsí ẹnì pọ́njú obìnrin ẹ pọ́n fáìn bíṣọ̀ kábíyèsí lẹ́yìn olókè yẹn ẹ gbé kábíyèsí yẹn fáìn ẹ gbé kábíyèsí wa fáìn ìyá wọn máa fáìn nìyẹn o àtúntò fẹ́ odidi jagun mọ́lú Bàrígà tani ya tiẹ̀ fẹ́ràn tani bàbá ẹ̀ eléyìí ibú tani bàbá rẹ sọ bàbá rẹ ká gbóhùn kọba odidi jagunmọ́lú àwọn jagunmọ́lú àwọn tó máa ń pè ní jagunmọ́lú gbà yẹn kó ló ní kó máa fẹ́ ìyá bàbá wa Timson wọ́n ti ìyá yẹn máa ní kébé bí ṣe ń wo bàbá wa ọba Bàrígà yẹn mò ń wo ìyá wọn lára wọn ẹ wo smile wọn yẹn pé ó fine ìyá wọn máa jẹ́ nítorí pé ó ga láwọn náà ga ìyá wọn dẹ̀ máa ní kébé tó bá possible gan ìyá wọn tó lè ní ó lè ní Chelsea màmá ó lè jẹ́ pé àbúrò ìyá wọn ni mí àwọn ẹrù àyà ìyá wọn máa ní Chelsea wọ́n tún máa ní bàtà lódìdí jagunmọ́lú àwọn jagunmọ́lú yẹn gbádùn o àwọn jẹ ọbẹ̀ ká ọlọ́run ò jẹ wá lọ́kùnrin màmá select ní obìnrin tí wọ́n máa mú ó gbọ́dọ̀ lè kó ẹrù ẹ̀ sínú poly bag mi láìkí obìnrin tó yẹ pé my apology tó ìjọba ń kó ti sínú nylon bag o mo láìkí obìnrin ní ẹrù kó gbé sínú poly bag àwọn tó yẹ pé tó bá yọ apá poly bag báyìí á dà rẹ̀ ní gbàgàgàgàgàgàgà á dàbí kọ́yìn abajagunmọ́lú ẹ gbádùn lójú ayé yín o sọ́wọ́ wẹ́rẹ́. láti ọmọ Odùduwà ẹ wo wọn nílé tí ò bá tí ilé tó bá ṣe ń tòrò àwọn àgbà ní ọmọ àlè bẹ̀ kò tí ì dàgbà ni. a padà sẹ́yìn kò sọ̀rọ̀ sókè. imagine ọwọ́ ọ̀tún ló fi tẹ́rú ignorant ọwọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún bọ́ mú. mo sọ pé wèrè wo ló bí wèrè yìí wọn ò tọ́ ọmọ yìí ìyá ọmọ yìí dà wọn ò tọ́ ọmọ wèrè wọn ló bí wèrè yìí náà imagine òun ṣe fídíò wa mú ọwọ́ ọ̀tún òun ti bọ̀ mú jagunjagun bàbá jagunmọ́lú ọbẹ̀ ṣìkìṣìkì ọlọ́run gbogbo kan tó ń sọ aláìkọ̀ bàbá Bàrígà bẹ̀ sọ́wọ́ wẹ́rẹ́. Timson tó ń pàtàn yìí pé ààrẹ Gani Adams lọ gbé 30 million àbẹ̀rẹ̀ ló pé fún Fúlàní kan. àkọsí mo sọ ń sìn mo ní ìyá ọmọ yìí ò tọ́jú ẹ̀ 30 million 300 million ni wọ́n pè sọ̀rọ̀. kó lọ wá bá ọba Aláàfin Ọ̀yọ́ ọba bàbá wa Lámídì Ọláyíwọlá ikú bàbá yèyí aláṣẹ kejì òrìṣà pé kó fòun jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá ńlá irọ́ tó jìnnà sóòótọ́ ni ìtọ̀kítọ̀ tó mọ̀ ọ́ pa yẹn àwa wá pa tiẹ̀ fún ẹ báyìí torí ẹ̀ mo ṣe ní mò ń pe gbogbo àwọn ọmọ Bàrígà kan wá máa gbọ́ irọ́ tí n bá ti pa bẹ́ẹ̀ yọ ọmọ Bàrígà ẹ̀ wá dìbọn kẹ̀kẹ́ bá ń yọ kúrò. ìdí tó fi lọ́tà láàfin mọ́ màá sọ tó bá yá. ìyá tó bí wọ́n tó ń jẹ́ Timson yìí ìyá ẹ̀ lọ́mọ Iléṣà ló wáá fẹ́ jagunmọ́lú ọba àná ní Bàrígà. kẹ́ ẹ̀ dúpẹ́ ìyá kábíyèsí Timson wọn kì í sọmọ núpé ọmọ Iléṣà ni wọn bá wa dúpẹ́ ẹ bá wa dúpẹ́ ìyá kábíyèsí ò kì í sọmọ núpé ọmọ Iléṣà ni wọn o ẹ bá wa dúpẹ́ ìyá kábíyèsí ò kì í sọmọ núpé o ọmọ Iléṣà ni wọn. pàfẹ́ ẹ̀kú ló gbé yìí ẹ wá ọ̀wọ̀ kí ń dùn wá àpọ̀nlé mi ò nínú téèyàn máa ń rò mi nínú téèyàn máa ń rò sára wẹrẹ eléyìí ikú. first born tíyà ẹ bí fún
ọba Jagunmọ́lú yìí òun ni àǹtí ẹ tá ń pè ní Nọ́símọ́. ẹ má fẹ́ wò ẹ má bọ̀ lórí YouTube wa kí lè má gbé fóònù ká mo ti kọjá bẹ́ẹ̀ mo ti dàgbà nínú ọdún sọ̀rọ̀ ti pẹ́ náà mo ti kọjá bẹ́ẹ̀ ẹ má bọ̀ lórí YouTube Yorùbá Wùyí kẹ́ wá wo bó ṣe rí ó tún dé fìlà Fúlàní. a ní dìbọ́ǹkì kankan gbogbo tó bá sọ a ní dìbọ́ǹkì a máa fi ẹ̀sìn yẹ̀yẹ́ ni. a dúpẹ́ pé ìyá ọba Tímsìn ọmọ Iléṣà àná kò sọ ọmọ inú pé ìṣòkè. àní oyè ṣé mo parọ́. yé tèmú jẹ ọmọ àlè yé tèmú ọwọ́ tó bọ̀ mú àtúmọ̀wọ̀ tó yàtọ̀ ti bọ̀ mú yé tèmú mọ̀tò yẹ kí ìyá ibi tọ́jú ẹ̀ àdúnà mọ̀tò yẹ kí ìyá ibi tọ́jú ẹ̀ kókó máa sọ fún ẹ pé ọmọ yòyò kí tọwọ́ ọ̀tún bọ̀ mú òsì níyẹ̀ ìṣèkiri sọ̀rọ̀ wèrè. Nọ́símọ́ ni first born ọba tá à ń sọ yìí ìgbà tó bí Nọ́símọ́ tán ìjà dé láàrin ọba yìí àti ìyá tó bí Nọ́símọ́. Nọ́símọ́ yìí jẹ́ ọmọ. ṣé ẹ rí pé ẹ máa sọ ojú ẹ ó ń kà á lẹ̀lẹ̀ ni wọ́n kọ́ lé lọ́wọ́ ni wọ́n ń sọ sí létí earpiece méjì ló lò ó tún wòwe ńlẹ̀ báyìí ọbí ìyá yẹn ó bí Nọ́símọ́ àti ẹ̀dúpẹ́ adúpẹ́ pé àtọ̀ bàbá ọba Bàrígà bàbá Jagunmọ́lú àtọwọ́ ṣáfúráfúrá wọ́n bí Nọ́símọ́ continue. ìdí tó fi lọ́ta láàfin mọ́ wàá sọ tó bá yá. ó ń kálẹ̀ lé ọlọ́dún. ìyá tó bí wọ́n tó ń jẹ́ Tímsìn yìí. ó dùn. ìyá ẹ̀ lọ́mọ Iléṣà ló wáá fẹ́ Jagunmọ́lú ọba àná ní Bàrígà. first born tí ìyá ẹ bí fún ọba Jagunmọ́lú yìí òun ni àǹtí ẹ tá ń pè ní Nọ́símọ́. àdúpẹ́. ṣé mo parọ́. Nọ́símọ́ ni first born ọba tá à ń sọ yìí. wòwe bàbá tó wòwe. ìgbà tó bí Nọ́símọ́ tán ìjà dé láàrin ọba yìí àti ìyá tó bí Nọ́símọ́. Nọ́símọ́ yìí jẹ́ ọmọ. wèrè bó ṣe ń wòwe ńlẹ̀lẹ̀ ọ̀dẹ̀ ni ẹ́ you see how daft you are gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè kán àmọ́ ẹ̀ sórí. ìyá ẹ̀ ponú gan tí wọ́n bá bí ọmọ pàtó bí ẹ wọn ò jó ìdodo fún ẹ ìdodo ẹ wọn ò jó fún ẹ o ò kàṣánú rárá o tó bá sọ ọ̀rọ̀ èèyàn o ò mọ́ lórí o ẹ̀ṣẹ̀ wá ń wọnú ìwé olórí ibú wo ló kọ fún ẹ ná olórí ibú wo ló kọ tó ń kà fún ẹ ọmọ Gani Adamu àti ẹ̀dúpẹ́ ìyá Nọ́símọ́ ilé ohun kò ń ṣe núpé ló ti wá Iléṣà ló ti wá sọ̀rọ̀ wèrè rẹ mo láìkí wèrè rẹ ọba tá à ń sọ yìí ní Bàrígà tá à ń pè ní Jagunmọ́lú. Jagunmọ́lú kábíyèsí o. ìjà. problem oríṣiríṣi ló ní bó ṣe ń tẹ imú ló ń tẹ pimples ló ń yún ojú ó ń tẹ imú ó ń fọwọ́ tún tẹ imú ó ń tẹ pimples ó tún láhán wèrè oníkúrú náà ó dùn ẹ bá mi pe nọ́mbà ẹ̀rọ Àríkẹ́ káwé ẹ̀rọ Àríkẹ́ fún kó fi wọ́ra wọn sùn mọ́jú. adé ìyá Nọ́símọ́ ó padà sí ìlú àwọn bàbá ẹ̀ níléṣà. adúpẹ́ pé ìyá Nọ́símọ́ rí lé lọ ó lè padà sílé ọ̀pọ̀ èèyàn ló ń kílẹ̀mù pé ọmọ Yorùbá làwọn ṣùgbọ́n wọn ò lóríkì wọn ẹni wọn máa pọ̀ nítorí sóòrì lé ní everybody máa kí oríkì ẹ̀ àwọn tó pé wọn ò lóríkì lọ́tọ̀ tí ń kì wọ́n wọn ò tí ì láti pẹ́ kì mí mọ́ bí báyìí rí adúpẹ́ pé ìyá Nọ́símọ́ ó ní ilé tó máa lọ. lára àwọn àgàtú àwọn Yíbò àwọn yánmírín àwọn kòbòkòbò tí wọ́n ń ṣe àgbàro nínú ìlú bàbá ìyá Nọ́símọ́ tó jẹ́ ẹ̀gbọ́n Tímsìn yìí lára wọn kì ìyá Nọ́símọ́ mọ́lẹ̀. Allah ìtẹ́kibí Allahu Akbar ó yá. tá à ń pè ní tó jẹ́ ìyá Tímsìn ìyàwó ọba Jagunmọ́lú Bàrígà náà wọ́n fún lóyún bó ṣe fún lóyún tó oyún òun ò tí ju bí oṣù méjì lọ làwọn àgbààgbà ìlú náà kò bírípótó náà ní pé ó lórí ọba yẹn jẹ́ ká bá wọn parí ìjà pẹ̀lú ọba wọn wá bá parí ìjà wọ́n ní kíyà Tímsìn kò tí ì bí Tímsìn wọ́n ní kíyà Nọ́símọ́ kó padà sí Bàrígà ìyá Nọ́símọ́ padà sí Bàrígà nítòótọ́ ẹ̀yin àgbàlú
tọmọdé bá kọyán àná àwọn àgbà fìtàn balẹ̀. délẹ̀ ni o. àwa nítàn lẹ́nu a ní ọ̀rọ̀ lẹ́nu Olúwa Elédùmarè ló fi rán wa. iṣẹ́ tá a bá dẹ̀ rọ́kọ̀ ni kò ń jẹ́. èmi ò. àní o máa wòwe mọ́ ọpọlọ ẹ ti wá dúdú báyìí ọpọlọ ẹ ti dúdú jù so àwọn àgbààgbà tó fẹ́ parí ìjà fún Ìyá Nọ́símọ́ àti kábíyèsí àná Bàrígà wọn ò mọ̀ pé Ìyá Nọ́símọ́ ti lóyún. Allahu Akbar mo sọ wípé ẹ̀hún mẹ́tí Ìyá Nọ́símọ́ tó jẹ́ ọba tó jẹ́ ìyá ọba Bàrígà tèmi ọba Gbọ́láhàn tó máa fẹ́ ṣe menstruation wọlé wọn lọ bá wọn ra páàdì jù afẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé always màmá ń lò no mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ni ṣé páàdì always ó ní màmá ń lò tó ṣe mọ̀ wípé 2 months tí wọ́n rán ẹ ní páàdì yẹn wọ́n ti lóyún àdìbọ̀nkì ẹni tí gbogbo tó sọ bẹ́ẹ̀ náà ni àdìbọ̀nkì ẹ̀. kò ní tẹnugbó bí ọwọ́ torí pé mo mọ̀ yín a ti mọ orúkọ táyé ń jẹ́ ẹ̀ lè gbé wa láyé lọ́wọ́ láéláé sábàdà èmi ẹja jọ. aláìmọ láìkí ọ̀rọ̀ yìí newscaster oníwèé ìròyìn Gani Adams ó ṣẹ̀ṣẹ̀ gba oníwèé ìròyìn fún ìjọba bá yín dá sí ni ẹ̀yin àtẹ̀tẹ̀jọ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ yẹn ẹ̀yin jẹ mọ́tà lè tó sí ni ẹ̀ tí ì rí ọ̀rọ̀ akálòlò rí ok ìjà akálòlò lẹ́fẹ̀ẹ́ rí Ìyá Nọ́símọ́ gbé oyún wá ó yá continue ẹ wo wèrè ń wọnú ìwé ẹ wọ máa dìjà tìjàtì ẹran kó sọ̀rọ̀. wọnú ẹ ìwọ tó ń pèrè ní tíǹsì yìí ìgbà tó dáya ẹ padà sí Bàrígà àwọn àgbààgbà ìlú ṣe mọ̀ pé wọ́n máa ń lójú inú wọ́n ti pé ọmọbìnrin yìí ó dàbí kó ti fẹ́ra kù wọ́n rí pé Ìyá Nọ́símọ́ ti fẹ́ra kù ìgbà tó rí wípé Ìyá Nọ́símọ́ fẹ́ra kù wọ́n sọ fún kábíyèsí ṣe mọ̀ pé àwọn àgbààgbà ayé ìgbà yẹn wọ́n máa ń fi gbogbo nǹkan ṣọlá máa ń fi gbogbo nǹkan ṣe kù ni bàbá yẹn gbà á mo fẹ́ pàtẹ́wọ́ fún ẹ. toyún yẹn ó dẹ̀ tọ́ oyún yẹn. torí tó bá ti mú àwọn tó bá pẹ́ lóòótọ́ lọ̀rọ̀ tó ń sọ o tó bá pẹ́ lóòótọ́ ni ọ̀rọ̀ tó ń sọ àwọn bàbá wa ọmọ ní àwọn máa fẹ́ obìnrin wọ́n á fẹ́ toyún àwọn bàbá wa máa ra mọ́ọ̀lù ẹ̀ pẹ̀lú èrònú ẹ̀ sọ̀rọ̀ mi kò gbà mí àwọn bàbá wa wọ́n máa ra mọ́ọ̀lù ẹ̀ wọ́n máa ra tèròtèrò àwọn bàbá wa fi ń sọlá ló sọ o wọ́n fi sọlá náà ni tó bá láwọn bàbá wa fi sọlá wọ́n fi ṣe ọlá ni àwọn onídìbọnkì ẹni tì ní o ọmọ àlè yẹn lè ní tó o dárúkọ pé ọmọ àlè o according to you àní ìyá ẹ tó ponú tí ò lè lo protection nígbà tí bàbá ẹ ti mú ó ti yà ní oríta ibi Ọlálẹyẹ market yẹn tó ti lọ mú alẹ afàtọ ògìrìgà pankoyè sọgbọnọyè pẹpẹsù tí bàbá ẹ ti mí ìsì ẹ̀pàpọ̀ tó ti ń gbé gbọ̀ngàn tó ti ń gbé bọ̀ tí ìyá ẹ̀ wá lè sọ fún pé àwọn ọmọ àlè náà máa ń ta lásìkò yìí o ṣùgbọ́n torí pé ìyá ẹ̀ jẹ́ òpònú ó yọ̀ ọ̀dẹ̀ sábẹ́ káńtà wọ́n gba ṣe fún ọmọ àlè wá wọnú ìyá ẹ̀ ọmọ àlè nìyẹn fọjú láti la ẹnu tó títà ìmúyán ni àbí tá ìdun ọbẹ̀ wo kábíyèsí yẹn káti kọ́kọ́ wo tọ́jú orí ìwọ ọ̀kan rádaràdà tí mú ẹ̀kọ́ lẹ́ta ẹ̀ mú fọ́ kábí náà wẹ́dà kákọ́ wo tọ́jú orí ṣé kábíyèsí yẹn kò jù yá tó bí ẹ lọ ojú akátá bá wà léwó sẹ́nu ẹ̀dìyẹ ló yẹ ká ti gbọ́ máa ń forí gbègbèkúgbè nìyẹn wọ́n ti sọ̀rọ̀ ẹ̀rọ àwọn ọ̀dọ́ bá ti ṣe kí ní OPC máa ta ẹ̀bù kan fún yín 200 naira kẹ́yìn bíi mẹ́wàá máa pín mọ́wọ́ ẹ̀bù yìí ó gbẹ́rẹ́ kan bóyá sí 200 naira ẹ̀yìn bíi 20 ẹ̀ pín mọ́wọ́ ẹ̀ máa pín mọ́wọ́ so o ti ní tó yẹ pé orí ẹ̀ gbé tóun tó fẹ́ rù yìí ọmọ àlẹ́ ni òfò sáárà ọ̀rẹ́ lọ sí. bàbá yẹn ọba Jagunmọ́nú yẹn mọ̀ pé òun kọ́ lòun bí ìgbà tó bí ọ sọ lórúkọ Tímsìn ẹjọ́ ọmọ Yorùbá tó bá ń jẹ́ Tímsìn yẹn jẹ́ kí n mọ̀ o nínú ẹ̀ ló wá fi ń pa. òun kọ́ ló bí ó dẹ̀ sọ ní Tímsìn adúpẹ́ fọlọ́run bàbá ẹ̀ tó mú kò nà gàù tó bá yẹ ẹ̀ sùn lẹ́yìn tó mú kò nà gàù tán tó mú pankoyè pankopì mo mọ̀ pé bàbá ẹ̀ a máa gba ọ̀nà Ọlálẹyẹ kọjá mọ lọ sọ́nà Ladyland àwọn olóògbé máa ń pọ̀ bẹ́ẹ̀ gan bàbá ẹ̀ tó ti lọ mú pankopì àti pé pankopì onípàánù bàbá ẹ̀ ti lọ mú nǹkan tó wá mú ìyẹ́ tó wá rọ nǹkan fún 5 tí ìyẹ́ náà wà lè lo protection tí ò dẹ̀ lè wó pé after wèrè táwọn sáré ṣe lábẹ́ káńtà yìí òkú lọ fọnú tó wá bí ìwọ ọmọ àlè bàbá ẹ̀ yẹn lẹ́nìí tó bá déwájú ọba Tímsìn ó máa dọ̀bálẹ̀ ní wọn bí kú tí ọba Tímsìn bá fẹ́ bá Tinubu sọ̀rọ̀ ní sí ó máa gbé fóònù ni hello ọba Tímsìn tó bá fẹ́ bá first citizen of Nigeria sọ̀rọ̀ ìyẹn President Bola Ahmed Tinubu ó máa gbé fóònù ta ló mọ̀ kó ló bàbá ẹ̀ mọ̀ rí mọ̀ pọ̀pọ̀ yálà ìyá ẹ̀ ta ló mọ̀ kó ló ẹ̀ lọ́yọ̀ọ́
you go explain tire. àpẹẹrẹ ní àkànbí ọmọgbọ́láhàn Jàgùnmólú. ọmọ tó tọ́lá hàn ọmọ gbọ́lá hàn wà pé kábíyèsí yẹn wọ́n máa dúró ọgbọ́n yẹn tó ọmọ yẹn gbọ́lá hàn ni ó gbọ́lá hàn ni ọmọ gbọ́lá hàn ọmọ bọ́lá ńlé ó gbọ́lá hàn ó ṣiṣẹ́ tọ́lá ó tún wá jèrè ọlá ó wá di ọba lẹ́yìn ọba kò sí nǹkan kan mọ́ o àyà àfitẹ́ ìbáfẹ́ délẹ́dùmarè ló kù owó Yorùbá sọ pé a fi ẹjọba olóńgbògùn àwúre tó fẹ́ délẹ́dùmarè ni lẹ́yìn ọba Elédùmarè ló kù tó bàbá ó gbé ọlá yẹn hàn gédégbé nígbà tí oní ọmọ àlè ni tí wọ́n dẹ̀ bí tí wọ́n ń tọ́ ó lọ skul ó kàwé ó ṣe gbogbo ẹ̀ kò máa jalè kò máa mú fònàgà bí bàbá ẹ̀ kò máa ṣe oríṣiríṣi bí bàbá ẹ̀ ó gbé ọlá yẹn hàn ó ṣiṣẹ́ tọ́ ọlá yẹn ó wá mú ilé yẹn dání orí àpèrè bàbá wọn tán ti lọ ìdá bàbá bóyá sọ pé ó ṣe rí bàbá gangan tó lọ́ máa lè ní ọ̀tọ̀ yẹn ò tọ́ sí ẹlẹ́nu wọ́n dẹ̀ di ọba lórí bẹ̀rẹ̀ to explain tire sọ̀rọ̀ wẹ̀rẹ̀. ìdí rèé ìdídà tí àǹtí ẹ lọ sí mọ́. ìdídà tùdí hàn wá ṣé ìdí arẹrẹ àbí ìdí ayùn rẹ ìdí wà ní Ìbàdàn oríṣiríṣi ìdí ló wà ń bẹ ọ̀tọ̀ ní ìdí alábọ́ Ìbàdàn ní ìdí wà kò sí ìdí ní Bàrígà sọ̀rọ̀ wẹ̀rẹ̀. ìdí rèé tí àǹtí ẹ lọ sí mọ́. ìdí kan fúnra ní. tó jẹ́ pé láàrin ìgbà kan ní Bàrígà àti ẹ̀ lọ sí mọ́ ó máa ń wọ agbádá ó máa wọ ṣòkòtò ó máa kó lẹ̀kẹ̀ sọ́rùn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí n bá ti parọ́ ẹnu máa bá mi bí àwọn ọmọ Bàrígà. ẹnìkan kò ráyè àráyè òṣì àráyè ṣebí inú pẹ́pẹ́ náà ti wá ṣùgbọ́n ọmọ Yorùbá ni wọ́n Àkúrẹ́ náà ti wá àbí kò sí wàhálà kò sí wàhálà ìdí aláyẹ̀dà ìdí rè ìdí èwo ìdí dà ìdí kan ọmú ni ó yẹ sọ pé ọmú rè àmọ̀ pé àwọn ọlọ́mú ńlá ló ń bá wí ó yẹ kó sọ pé ọmú rè o kò yẹ kó sọ pé ìdí rè ẹranko eléyìí bí ikú tó pa wọ́n ṣógunlẹ̀ sọ̀rọ̀. gàlè rè o ìwọ tí ń sìn tó ń pe ààrẹ Gani Adams lọ́mọ àlè ilẹ̀ Yorùbá. ọ̀rọ̀ yìí dùn wọ́n ọ̀rọ̀ yìí dùn wọ́n o ọlọ́run kábíyèsí ẹni ọ̀pọ̀ pé mo sọ fún kábíyèsí lánàá mo ní kábíyèsí ṣé kí gbogbo tó ṣẹlẹ̀ yìí èyí fáǹsì Yorùbá wù èyí lẹ fà tó pọ̀ jù bẹ́ẹ̀ ẹbí mi pé kí ni reason ẹ̀yin fáǹsì Yorùbá wù yìí lẹ fà tó pọ̀ jù bẹ́ẹ̀ ṣé mo pé tó lọ interview bàbá gan ó sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n tó interview ṣùgbọ́n bàtà ó dọ́dọ̀ ẹ̀yin fáǹsì Yorùbá wù yìí ẹ bẹ̀rẹ̀ sí ní ìfàjà ó dẹ́ sọ fún ọba tí ń sìn lánàá mo ní kábíyèsí ọwọ́ tẹ́yìn náà sọ yẹn ti fàjà ẹ ti join àwọn fáǹsì Yorùbá wù yìí bàbá ọ̀rọ̀ yẹn dùn wọ́n o ẹ bá wa rẹ̀rọ àríkẹ́ o ìdí rèé a máa ń kọrin kan ní kékeré ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí ìdí ọ̀rẹ́ mi ìjà láńjọ̀ló ìdí rẹ̀ ẹ wò di sọ́mi yọ ìdí àwọn sọ́mi yọ ìdí rẹ̀ ẹ wò di ìdí ẹranko ìdí ọ̀gẹ̀dẹ̀ bá wò ṣé mèrè lẹ́yìn ni àbáwá dáre ìdí ọ̀gẹ̀dẹ̀ ìwé wí fàn láyé ẹ lè pa mí ìdí àkómu ìdí arẹrẹ wèrè sọ̀rọ̀. tó ní òòṣà ọ̀ṣọ́ọ̀ṣì kan alágbára ọ̀ṣọ́ọ̀ṣì wọ́n. ó ẹ̀ṣẹ̀ débi tó ń lọ ni ó ẹ̀ṣẹ̀ débi tí wọ́n rán lọ ni òòṣà ọ̀ṣọ́ọ̀ṣì yẹn òòṣà yẹn fún wọn ní problem a máa mú aṣọ a máa mú ìpèlé a máa mú ìlẹ̀kẹ̀ ó fẹ́ gbọ́ àwọn tó ń lọ mú wọ́n tún máa mú a máa mú kọ́ mú ẹ̀ tí mọ̀ ẹ̀ fẹ́ kéku a máa mú kọ́ mú a máa ru ọmú wá síbẹ̀ ọ̀ṣọ́ọ̀ṣì àwọn òṣìṣẹ́ alẹ́ ìtẹ̀gbọ́n máa rí ọmú ọmọ a máa fọ́ a máa kó ọmú dání wá nì abẹ́lẹ̀ ìjọyè ọ̀ṣọ́ọ̀ṣì o àwọn tó nídìí àwọn ìdí àpẹ ìdí arẹrẹ ìdí ayò rẹ ìdí ọ̀gẹ̀dẹ̀ yorùbá wí fa ìsọ̀rọ̀ ìsú àwọn tó nídìí ọ̀gẹ̀dẹ̀ ìdí arẹrẹ ìdí ayò rẹ ìdí oríṣiríṣi ọ̀nà máa rùdí wá báyìí ọ̀ṣọ́ọ̀ṣì yẹn a máa wúyè ẹ lọ kú a máa wúyè ọ̀ṣọ́ọ̀ṣì ẹ fẹ́ gbé wọ́n gbogbo ọdún láti máa lọ́lẹ̀ a máa lọ wúyè ọ̀ṣọ́ọ̀ṣì wọ́n ẹ̀ṣẹ̀ débi tán lọ ní ọ̀ṣọ́ọ̀ṣì yẹn dùn wọn o ẹ̀fọ́ rí lẹ̀ ṣọ́ọ̀ṣì yìí fún wọn ọ̀gá bẹ́ẹ̀ sì ẹ̀yìn náà ọ̀rọ̀ yẹn ẹ ti fàájà jù lánàá láti ṣe àwọn ìdí abájọ ìdí arẹrẹ ìdí àgbọ̀wà o yorùbá wí fans mo lọ́ọ̀fù yín dákú ẹ̀sì ìdí àgbọ̀n sọ̀rọ̀ wèrè Mr. ìdí
ẹ bá wa sọ fún Mr. Ìdí sọ̀rọ̀ wọ́n pàtàn ìwọ ọmọ Ìgbò ọmọ Ìgbò ẹ gbọ́n wìrìwìrì lẹ́nu ilé ni lórí ọ̀rọ̀ ẹ̀. àbọ̀ ọmọ yìí la. àǹtí ẹ̀ náà símọ́ ó máa ń wọ aṣọ tó máa ń dúró ní dúró wípé òun ò fẹ́. ẹ jẹ́ ẹ̀yin èèyàn kátó sọ́dọ̀ àǹtí náà símọ́ ẹ bá mi láìkè ètò yìí kátó sọ́dọ̀ àǹtí náà símọ́ ẹ bá mi láìkè ètò yìí ọ̀dọ̀ àǹtí náà símọ́ là ń lọ ẹ bá mi láìkè ètò yìí ẹjọ́ ẹ bá mi tẹ́tọ́ pọ̀ lórí show ìtara gbọ́ rétò mi ẹ bá mi tẹ́tọ́ pọ̀ lórí show ìkátó lọ sí ìdí ọ̀dọ̀ àǹtí náà símọ́ ẹ má ì tí ì pè mo ti fẹ́ ṣe tán ẹ jẹ́ kí n ṣe ẹ bá mi tẹ́tọ́ pọ̀ lórí show yìí o ẹ bá mi share fídíò yìí o ọ̀hún ti fúláàgì wá o ẹ má jẹ́ kó fúláàgì wẹ́rẹ́rẹ́ ẹ bá wa tẹ́tọ́ pọ̀ lórí show yìí ẹ bá wa share fídíò ọmọ yìí ti yá wèrè ọlọ́run wẹ́rẹ́rẹ́ ẹjọ́ torí ọlọ́run ọba mo máa ń sọ fún gbogbo ẹ̀yin fáǹsì mi mo ní ẹ bá wa pe Tinubu àwọn tí wọ́n mú kọ́kọ́rọ́ ọgbà wèrè dání especially ṣáìdì Bàrígà yẹn àbí ní ìbọlẹ́ lòun ń gbé ní Lagos ìbọlẹ́ lòun ń gbé tàbí àwọn ọmọ wèrè ọmọ àtọ̀húnrìn wà ẹ bá wa sọ fún wọn ẹni tẹ́ mú kọ́kọ́rọ́ ọgbà wèrè dání kí ló jẹ́ tí wọ́n á ṣe báyìí lẹ́nu ọ̀la ní 20 August 2026 ọdún ìṣẹ̀ṣe ọ̀la ní ìṣẹ̀ṣe ẹ mú tún mú Mr. wèrè onídìí ẹ mú wèrè onídìí ẹ ṣí kalẹ̀ ẹ mú kọ́kọ́rọ́ ẹ mú yẹn sápò ara patient yìí kan ló ti já yìí nísìn kí la fẹ́ ṣe báyìí torí Ọlọ́run kí la fẹ́ ṣe báyìí ta ló tún ṣe bá wèrè kalẹ̀ ta ló ṣí wèrè eléyìí kalẹ̀ báyìí torí Ọlọ́run kí wọ́n yẹ kẹ́ dé mọ́lẹ̀ ni ẹ̀yin náà ẹ̀wọ́n yìí ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ olóyè fòs méjì ta ló ṣí ọgbà wèrè kalẹ̀ o ta ló ṣí ọgbà wèrè kalẹ̀ mo ń bèrè lọ́wọ́ yín o Mr. Ìdí ti escape o Mr. Ìdí ti escape o ìdí òrò last bus stop ṣe lè eléyìí ò ní last bus stop o Mr. Ìdí ti escape o ìdí àràbà ló ń lọ straight Mr. Ìdí ti escape tó ṣọ́gbà wèrè kalẹ̀ ẹ̀yin nu Ọlọ́run ẹ ṣáà máa bèrè Ọlọ́run díẹ̀díẹ̀ sọ̀rọ̀ Ìdí. kó o gba oyè ilé bàbá òun pé ọmọ àlè ni ẹ ìyá òun padà lọ lóyún ẹ wá láti tà ní àǹtí ẹ mọ̀ wà àǹtí ẹ jà ní lórí dáadáa. adúpẹ́ ṣé mo parọ́. ò parọ́ àjiyàn ẹ̀dùn náà mò ń bèrè ẹ bá mi wojú bọ̀bọ̀ yìí ẹ bá mi wojú dáadáa ìwọ ló ń búyàn ìwọ ni inú tún ń bí abẹ́ ìpẹ́ inú ń bí ni ò ń búyàn inú dẹ̀ tún ń bí ẹ no àṣà o ìwọ ló ń búyàn ìwọ ni inú ẹ̀ ò tún dùn gbogbo ṣe lejú kókókókó bí ojú adó fúrọ̀ aláì kábíyèsí ọba Bàrígà yìí náà ọ̀rọ̀ tó sọ yẹn ó ṣe díẹ̀ wípé first jagunjagun tá máa jẹ after 6,000 years olórí jagunjagun kan ṣọ́ọ̀ṣì ni ẹ fẹ́ fi gbé fún Sunday Igboho ààrẹ yẹn ṣe díẹ̀ ẹ bá wa rẹ̀rọ àríkẹ́ fún wọn ara àpàtó kò ṣe. ó mọ iye ìgbà tí ó yẹ. àdàkú sọ̀rọ̀ tó mú mi ẹ jọba mi fún pure water ọmọ iye gbàgbàgbà ẹ bá mi fún wèrè pure water. ó mọ iye ìgbà tí wọ́n súnmọ́ ṣó mọ iye ìgbà tó fi bá ẹ jà. ká fún wa àmọ́ iye ẹ̀ka ká ṣe pàtó fi jà ẹ bá mi sọ fún ọ̀bọ̀ tó bá tún fi ọwọ́ ọ̀tún re imú tó bá tún fi ọwọ́ ọ̀tún re imú tí bá là ẹ nígbàjú ó máa affect ìyá àti bàbá ẹ̀ ogún ẹ ti tán ni ok dókítà ẹ ti sọ̀rọ̀ wọn lóògùn ẹ tán ló ṣe escape kílẹ̀ iná sílẹ̀kùn fún ìyá wa àtẹ̀fẹ́ mọ́bí tó ti wá wọn lóògùn ẹ ti tán ni dókítà ẹ wà bíbí àròlé ẹkùn lórúkọ dókítà ẹ. àti ẹ lọ súnmọ́. ẹ jẹ́ kan bú kábíyèsí tẹ́fẹ́ dìbọn kílẹ̀ tẹ́fẹ́ dìbọn kì í ṣe olùkọ́ tẹ́fẹ́ dìbọn kílẹ̀ sọ̀rọ̀ dókítà ẹ wà bíbí sọ̀rọ̀ sókè wèrè. ó pe gbogbo àwọn baálẹ̀ tó wà ní Bàrígà pátápátá ó ní pé o kì í ṣe ọmọ bàbá òun ọ̀rọ̀ yìí fa ìjà. jọ Mr. Ìdíje ẹ̀fọ́ ọdún jọ ṣé àǹtí náà símọ́ àtọmọ Bàrígà nìkan ni kábíyèsí àná bí ni ó yẹ kó bá wa là á kò tún láwọn ọmọ mi tán bí. ọ̀rọ̀ yìí fa ìjà. Mr. Ìdí. débi pé ìwọ tí ń sìn ó padà pàdé àpòpọ̀ ó lọ bá chairman Bàrígà gbà yẹn tó ń pè ní Honourable Oris yìí òun ló ní hòtẹ́ẹ̀lì kan tí àwa OPU lò ní Ìjẹ̀bú nígbà náà. èmi ò. ẹ sanwó o ṣé kìí ṣe pé ẹ jẹ Honourable Oris lówó náà ṣe gbé kábíyèsí fún ọba Bàrígà àbí ṣé pẹ́sítọ̀ mi yẹn tó mú yẹ́sì mọ́ béèrè ní o wọ́n máa yẹ pé wàtí wọ́n lọ bá Honourable Oris fún ẹ̀ pé ẹ jẹ gbèsè kalẹ̀ síbẹ̀. kò kí ń mú irọ́ mi kì í mú rọ́
nígbà tá a ṣe OPU kí lorúkọ ẹ̀ ní Ìjẹ̀bú Honorable Timson yẹn ló ní hòtẹ́ẹ̀lì ta ló ń gbà yẹn. Honorable ṣẹ́gẹ́ ti sọ pé wèrè ṣẹ́ pé mi kì í parọ́ Honorable Timson ẹgbẹ́ ọ̀rẹ́ ẹ̀ ti ń tàsé Honorable Timson ọ̀rẹ́ ẹ̀ ti ń tàsé Mr. Arole Ekun ẹ máa gbọ́ from you will hear from my lawyer ẹ mọ̀ pé oògùn ẹ̀ ti tán ẹ wá sí gate kalẹ̀ Mr. Timson you will hear from my lawyer mo máa sùn yín sí court wọ́n láwọn làwọn ń tọ́jú ẹ̀ pé oògùn ẹ̀ tán ni ló wá escape mọ́ yín lọ́wọ́ ẹ máa gbọ́ àtẹnu lọ́ọ̀yà mi ẹ gbọ́dọ̀ tó sọ Honorable Timson. Honorable Timson. Òun ni ìwọ Timson lọ bá tó ní kó yọ àǹtí ẹ kúrò ní Ìyálọ́jà Bàrígà ṣé mo parọ́. o parọ́ gbogbo tó bá sọ bẹ́ẹ̀ náà. ṣé mo parọ́. So along this line àwọn nǹkan kan ti lọ débi wípé àìmọye. ẹwọ ọmọ kàwé nǹkan ní kàwé olórí ibú wo ló kọ̀tàn fún ẹ olórí tó mọ̀ pé wọ́n ti bí ìyá ẹ̀ nígbà yẹn ìyá ẹ̀ tó lọ́dọ́ kóòdù kúndùn mọ̀ pé wọ́n ti bí nígbà yẹn ta ló kọ ìtàn yìí fún ẹ ó wà inconsistent ẹ bóyá ń pé wọnú ìwé lẹ́mẹ̀wá kò lè kírámù 3-minute video ó lè kírámù ẹ̀ sórí kàwé buwé jẹ. nǹkan tó ti bàjẹ́ nínú ìlú Bàrígà. wèrè buwé jẹ. ẹ jẹ́ fìyẹn lẹ̀. Pápí kò ní da fún ìyá ìjọba filẹ̀ ìyá ẹ̀ kò ní da fún ìjọba filẹ̀ sọ̀rọ̀ afẹ́ gbọ́. Kábíyèsí ọba Akíolú kábíyèsí ọba Akíolú tìlú Èkó wa lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ ló fi petition yọ wọ́n kò ní ṣe ọlọ́pàá mo fẹ́ sọ ìtàn eléyìí. ìwọ Timson tó yẹ pé o máa ń gba ilé kiri o máa ń gba ilé èèyàn kiri ní Bàrígà ni ó gba ilé èèyàn kábíyèsí Akíolú yìí ìgbà náà kábíyèsí ọba Akíolú yìí wọ́n sì wà ní ìdíṣẹ́ ọlọ́pàá Akíolú wá dá sí nígbà yàsọ ọlọ́pàá ìwọ ló kọ petition. Story time you go explain tire no evidence. Against Akíolú tó fi dismiss wọn dismiss petition ìwọ ló kọ against ọba Akíolú. èèyàn kan péré competition against odidi ránkì bàbá wa Akíolú nígbà yẹn wọ́n dẹ̀ dismiss wọn ẹgbẹ́ làwọn ọba tó bí ẹ bá wa tẹ̀kí bíìrù èèyàn kan ó competition against ọba Akíolú kí ni ránkì wọn nígbà yẹn wọ́n dẹ̀ dismiss wọn ó pa orí kẹ́rin Mr. Saheed ẹ̀yìn sọmọlúwàbí wọ́n ní òye àṣálẹ́ là ń gbọ́ lọ́wọ́ yìí ó pa orí ibùrọ̀ èèyàn kan ó competition against kódà Yorùbá wí bí mo ṣe wà yìí èèyàn kan ò lè competition wọ́n ní kí n má ṣe ṣòmọ́ ló èèyàn kan ò lè flag mi wọ́n gbé péjì mi wálẹ̀ gbé fún bàbá o irọ́ làbí o láìláìláláwù irọ́ làbí o irọ́ làbí o. inú rẹ̀ ń pa mí lẹ́rìn òun ló ń bùyàn ó tún wá túmú pọ̀ bí ìgbé àṣùbà ẹ bóyá ṣe mú kí ló ń bí nínú náà kí ló ń bí nínú tó ń bí nínú gan òye mi inú ẹ̀ ò ṣáàdùn àmà wàá dá ọ̀rẹ́ àmà arógo báyìí. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ bàbá ìpadà jọba lẹ́kọ̀ọ́ torí o ò mọ̀ kó máa jọba. àbí bẹ́ẹ̀ kọ́. àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́ náà ni. ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ tó wà ní Bàrígà lénìí Ṣómólú náà ti ń jẹ baálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ tó wà ní Bàrígà lénìí Ṣómólú náà ti ń jẹ baálẹ̀ gbogbo wọn kẹ̀yìn sí ẹ̀. yóò kí n gba pọ́n látẹ̀yìn bí àwọn fẹ́ ṣe lẹ́yìn wọn akọ bí àwọn baálẹ̀ wọn ọ̀pọ̀ bá kẹ̀yìn sí ìyàn náà kò dáa wọ́n kọ ojú síbi kábíyèsí ni wọ́n fẹ́ kẹ̀yìn sí wọn kò dáa ọmọ ìkáyé kẹ̀yìn sí wa. torí pé Ṣómólú lọ bá wà ọba ò sí Bàrígà. wọ́n yìí parọ́. baálẹ̀ ẹyọ kan ṣo péré ló dẹ̀ fi jẹ tó ń pè ní Sake. Sake Olúwo. Sake yìí náà ó kọ petition against ẹni Sake Alájà tó gbé lọ pàǹtí. kábíyèsí tíráyì o petition.
tí n bá parọ́ ẹ máa já mi ẹ̀yin ọmọ bíbí inú ìlú Bàrígà. èèyàn kan ò ní já ẹ máa pa nìṣó àìpọ̀ tó ti jáwọ́ ọjà ká tó máa wá já ẹ ó ti jáwọ́ ọjà náà dókítà ẹ wà níbi ló ti jáwọ́ ọjà ká tó máa wá já ẹ àwọn má yẹ ká tún já ẹ ó lè já wẹ́lẹ́wẹ́lẹ́. ìwé mélòó gan náà kọ fún bó jẹ́ kàtìbí ló ń kàtìbí very dumb illiterate sọ̀rọ̀ wèrè. sórí ilé kan wà ní Ọlọ́nkẹ́mi mi ò mọ nọ́mbà ilé yẹn ìwọ Timson ó gba ilé yẹn tó ta. sọ nọ́mbà ilé yẹn fún wa kò sàwọn ọmọ Ọlọ́nkẹ́mi dáadáa Ọlọ́nkẹ́mi mímọ Ọlọ́run tó bá ti kó ní ọjà Ọlálẹ́yẹ ọmọ orí títì lè mi ìyẹn ní tó máa dárúkọ tó bá ti kó ní ọjà Ọlálẹ́yẹ bí ẹni pé à ń lọ sí tọ́ba wọ́n tàdé níjà àdèlé tọ́ba kọjá ọjà Ọlálẹ́yẹ ó wà lọ́wọ́ ọ̀tún báyìí street yẹn ó gùn gan Ọlọ́nkẹ́mi street ó gùn gan wọ́n ṣe kátówọ Ọlọ́nkẹ́mi street máa kan wà ní títì yẹn ó ń ṣe freezer ó ń ṣe refrigerator 80 olùmọ̀ pé mo gbogbo tó ń sọ yẹn sọ́ra wèrè. Ọlọ́nkẹ́mi ni ilé yẹn wà tó bá jẹ́ wípé mò ń parọ́ ẹ̀yin ọmọ Bàrígà ẹ máa bọ̀ lórí screen yẹn wá bá mi dìbọ́ǹkẹ̀. èèyàn ọkọ̀ ráyè tó pọ̀ ti yàwó lórí nọ́mbà 1064 ló wà. ẹ wá sọ fún mi pé irọ́ ni mò ń pa ilé ọ̀rọ̀ tí mò ń sọ yóò tó bí bóyá bí ọdún 9 sí 10 tó gba ilé yẹn dá wàhálà lẹ̀ ọdún 9 ní tòsí níbi tó competition against ìwọ Timson. mo sọ pé ìyá ẹ̀ ò tẹ́jú ẹ̀ ìyá ẹ̀. ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ Bàrígà dáadáa yeah it's going to 10 years. kí ni ká tètè lọ́wọ́ ọmọ ọmọ. ilé yìí ló gbà last sí wàhálà fi dé báyìí. Timson o kì í ṣe ọmọ bíbí inú ìlú Bàrígà o ò dẹ̀ ṣe ọmọ Yorùbá o ò dẹ̀ ní ìtàn Yorùbá. àwọn kan ní kábíyèsí kọ́ ilé fún wọn níbẹ̀ o bad mother ẹ send request ká gbé yín sókè ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn lẹ́nu nǹkan ti dé báyìí aláyọ̀ tó máa bá ti ẹjẹ́ ti wà lórí péjì. alẹ́nu jẹ́ kí n sọ̀rọ̀ àwọn onígunnu Bàrígà àwọn ìṣẹ̀dálẹ̀ Bàrígà tó jẹ́ pé àwọn ọmọ onígunnu tó wà nílùú Bàrígà ìwọ Timson yìí náà ló competition against àwọn onígunnu ọba Akíolú ti jọba ńgbà náà ọba Akíolú ló padà yọ àwọn onígunnu àtàwọn oníṣẹ̀ṣe kúrò nínú petition tó kọ against wọn torí petition tó kọ against wọn nígbà náà ni pé èèyàn náà fi ń bọ̀rìṣà èèyàn náà ń lò ẹ̀jẹ̀ èèyàn náà ń lò. ó parọ́ kú ó pa ṣége irọ́ àwa mọ gbóògùnù dáadáa èmi tó ń wo yìí mo mọ ibi tí wọ́n ń pè ní gbóògùnù gbogbo títí gbóògùnù làwọn Ìgbò wà tí wọ́n ti ń ta spare part tí ìgùnú bá jáde ìgùnú bá jáde sáwà wẹ́rẹ́ rẹ́ o kí ló tó ń porí ibú rọ́bà ẹ̀ ìyá ọmọ yìí dà àwa mọ gbóògùnù dáadáa níbi rádà àbá òtún gbóògùnù bí ẹni pà lọ sí lady láàkì pèrèrè o alẹ́ ọba Bàrígà ti gbé ẹ̀pọ̀n Gani àtàwọn ọmọ ẹ̀sọ́ iná gáàsì. tí n bá parọ́ ẹ lọ bèrè pẹ̀sọ̀ ẹ̀gbọ́n ó kọ́ dé Àbújá. ọba yẹn lẹ́nu nìyẹn o kábíyèsí lẹ́nu o. wọ́n ti gbóògùn yẹn pa. nígbà wo lọ́dún wo wèrè. tí n bá parọ́ ẹ lọ bèrè ní Bàrígà tó bá yẹ pé àwọn onígunnu wọ́n bá Timson ṣe. ọmọ Bàrígà wa àbí ọdún wo náà ti gbóògùn pa. lẹ́yìn ìgbà náà ó pè wọ́n ó ló fẹ́ parí ìjà pẹ̀lú wọn. àmọ́ àdúgbò mi lélẹ́yìí o ọmọ ìdí àbà àwọn bàbá lúkú ẹlẹ́bìí àwọn ọlọ́jà alẹ́ àwọn ọmọ ìdí àbà ti wọlé o tí ẹ máa ta lẹ́nu kò lè mọ̀ pé àwọn ọmọ ìdí àbà dáadáa ti máa ń nájà alẹ́ pẹ̀lú àwọn màmí kan tó máa ti ń tó ti yé káwá fi gbogbo ẹnu sọ̀rọ̀ ìwọ àwa orí títì náà bí wá sí sọ̀rọ̀ wèrè eléyìí ibú ọmọ. àwọn onígunnu ọ̀nà àwọn ò lè bẹ parí ìjà àti wípé àwọn ò bẹ ìjà wọ́n tó bá jẹ́ kó fẹ́ parí ìjà náà nìṣó lọ́dọ̀ Akíolú ò lè lọ sọ́dọ̀ bàbá wa Akíolú gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí rọ́bà wà ń bẹ̀ ẹ̀yin èèyàn ẹ máa bá mi sọ o along the line ìgbà tí bàbá wa Akíolú fẹ́ ṣe birthday kan mi ì mọ iye ẹ̀tọ́ fẹ́ ṣe nígbà náà. gbogbo nǹkan ló kí ń mọ̀ ní birthday kan náà ṣe o birthday ni o mọ iye ẹ̀ tí wọ́n gba tán bá wọn jà ní gbòògùn o mọ nọ́mbà àdírẹ́sì Ọlọ́runkẹ́mi o tún mọ Ọ̀tọ̀lọ́run Tóyìn o tún mọ ti kí lórúkọ ẹ̀ Ọlálẹ́yẹ o tún mọ táìmù tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ ti bàbá Akíolú wèrè ní ẹ̀ wèrè sọ̀rọ̀. ìwọ Timson yìí ó ra màálù
ó gbé lọ sí palace bàbá wa Akínolú ibi tí mo sọ́dẹ̀ yìí tó bá jẹ́ pé mo parọ́ kí àwọn èèyàn jáde láti palace bàbá wa Akínolú kan ní ọlá federal irọ́ ló ń pa. mo jẹ́ fẹ́ kí Timothy fúnra rẹ̀ jáde irú rẹ́kọ̀dì tó ṣe lọ yẹn tí wọ́n mọ̀ pé òun ti bá yára òun jẹ́ yẹn ó jáde kó wá tún sọ pé gbogbo nǹkan tí mò ń sọ yìí irọ́ ni. bàbá wa Akínolú gbé ẹṣẹ́ pè lọ́jọ́ náà lọ́hùn-ún wọ́n forí adé gégùn fún ẹ wọ́n dẹ̀ dá màálù ẹ padà wọ́n dẹ̀ tún mọ̀nà àwọn tó wà ní palace pé wọ́n máa gba àbọ̀dè fáwọn o bàbá wa dẹ̀ ni ò kì í ṣọba. ìgbà tí Fáṣọlá tó wà ní gọ́vnọ̀ Lagos State baálẹ̀ orílẹ̀ Bàrígà òun pèrè lọ́ba ọba tó jáde ò ní certificate ó dẹ̀ ní àwọn ọmọ ìlú lára baálẹ̀ orílẹ̀ Bàrígà oníkọ́lọ̀ wúsà bọ́ọ̀dù ẹ̀ pé torí ìwọ lọ́ba ọba tó ní certificate tó lọ́pàá àṣẹ. ìgbà náà Fáṣọlá pa ẹ́ láṣẹ pé àwọn fún ẹ ní 24 hours kó o lọ ṣe signboard gọ́vnà Fáṣọlá gbà náà tí n bá ti parọ́ ẹ̀yin ọmọ Bàrígà ẹ wá máa já mi o ẹ̀yin ọmọ Ṣómólú ẹ wá máa já mi ẹ máa sọ fún mi pé irọ́ ni mò ń pa eléyìí ẹlẹ́nu yọmọ yọmọ yìí mò ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí o lè sọ̀rọ̀ sí mi gan fúnra mi. ọba kábíyèsí ló pè ní ẹlẹ́nu yọmọ yọmọ kò ní dá fún ìyá tó bí ẹ okú àtòkù tó ń bára wọn sọ bí ẹ kò ní dá fún àwọn méjì ìyá ẹ kò ní dá fún bàbá ẹ ọlá fẹẹ dúrà kádọmọ yàrá ìyá ẹ ta ni ìyá ẹ ta ni bàbá ẹ kò ní dá fún àwọn méjì tó ń bí ẹ ìwọ ni wọlé afẹ ẹjọ rẹ ń ṣe gan ọgá ẹjọ rẹ ń ṣe kò ní dá fún yín papọ̀ ẹ ń ṣí èrè ọba ilẹ̀ Yorùbá ló sọ pé ẹlẹ́nu yọmọ yọmọ ìyá tó bí ẹ kò ní dá fún ìyá tó bí ẹ kò ní dá fún ìyá tó bí ẹ kò ní dá fún bàbá ẹ kò ní dá fún àkọ́bí bàbá ẹ kò ní dá fún àbígbẹ̀yìn bàbá ẹ kò ní dá fún ọ̀fun rẹ̀ odidi kábíyèsí ló lárú gbàgà bí ilẹ̀kùn faransé tó ń bú olórí ibú wo ló bí ọmọ yìí olórí ibú ẹni òfò wo ló bí ẹ ná wèrè wo ló bí wèrè ẹ wo wíwà àwọn bàbá aláyé àtijọ́ wọ́n ti ní kó lọ bẹ́ orí ẹ̀ sọnù wọ́n á ní kó lọ bẹ́ orí ẹ̀ sọnù àwọn ọba tí lọ́ba máa ń pa kò sí wàhálà sọ̀rọ̀ wèrè. lè dá mi mú wa àtàwọn tíìmù ẹ mò ń bọ́ lórí yín. kábíyèsí lè dáwọ́. nílẹ̀ ayé abẹ́kẹ́ ìzàbà. ó ṣe ìfẹ̀dẹ̀fọ̀ ní ìyába gàdìkà àgbà olórí ibú ó máa fọ́ orí ẹ̀ mọ́kàbà ọmọ àlẹ́ ní òfò sọ̀rọ̀ wèrè. mò ń bọ́ lórí yín. Fáṣọlá ní kó o dá signboard yẹn padà within 24 hours pé kó o tún ṣe tó wà beauty jù yẹn lọ o dẹ̀ lọ ṣe ọ̀n bí ẹrí. olórí ibú èyí tó wà beautiful tó wà beautiful Fáṣọlá ti lọ o kábíyèsí ọba Gbọ́láhàn sì wà lórí òkìdè báràkì lọba oyè ọba oyè báràkì ni sójà go come báràkì go still remain gbọ́ngbọ́n ìlòkè ogún ọdún lẹ́yìn òkè gbọ́ngbọ́n ẹ bá wa gbóhùn sókè. ó ṣe ọkọ mi ẹkú iṣẹ́ takuntakun Ọlọ́run ràn yín lọ́wọ́ Olúwa jẹ́ ká gbé wa lágbègbè tó wà nílẹ̀ Yorùbá. ẹ ṣeun gan ojú àtàlà ìpẹ́ǹkì. ṣé orí ọmọkùnrin tó jáde fún olójútì pátápátá Gani Adams àtàwọn followers ẹ̀. ẹranko jọ ní gbogbo wọn pátápátá ẹranko. kò sí ojútì kan wọn ò dẹ̀ lọ́pọlọ ó yẹ kó máa tọrọ fún wisdom ṣé wò kí n ronú kan tó jáde síta bí ìgalà wọn bẹ síta bí ìgalà wa máa sọ ọmọ lásán ìkejì ajá olórí ibú ọmọ lójijì ọba ní olùjọ ọba ilé yìí sọ̀rọ̀ sí báyìí. ẹdọ ṣé òjijì ọba ní Gani Adams gbéyàn síta tó ní kan máa bú tó bá jẹ́ pé ìgbéraga wọ́n dẹ̀ wá arrogance ṣérú àwọn yẹn ló fẹ́ máa ṣọ́ wa tó máa pààyàn anyhow. bẹ́ẹ̀ni eléyìí tó lè bú ọba yóò máa kó dídì ìlú ẹ má bá wọn ṣe o. sẹ́yìn òní lè ní wọ́n fi ọ̀tẹ̀ ṣíṣe sílẹ̀. Ọlọ́run ló fi ilẹ̀ ní bàbá yìí. tó ń jáde fòfòfò yìí gan mi rò pé Yorùbá ni wọ́n máa lè. ṣé lè jẹ Yorùbá tẹ̀ ń wò ìṣèjọ Yorùbá lójú yín. tó náà ni mò ń sọ ọmọ àlè Yorùbá ni wọ́n. owó tẹ̀ ń gbà tí ò tó bí kankan kò jọ lára yín gan kò jọ lára wọn bó ṣe ń jáde fòfò. bẹ́ẹ̀ni o. lórí rádaràda. bí àjèrè lẹ́kọ̀ọ́. ní òrírú wọn rí Ọlọ́run kó gbàkóso bẹ́ẹ̀ lè ṣe ń jáde Ọlọ́run gbé Sunday Igboho tó ń gbé lékè yìí tó ń lọ sókè ìfò ìgbésọ́lọ̀ wà lẹ́yìn ẹ̀ àwọn ọba tẹ̀ ń bú ẹ lè túbọ̀ tẹ̀ ẹsẹ̀ àwọn lọ́lọ́sìn Tinubu tẹ̀ ń bú tẹ̀ ń sọ pé apààyàn ní kinní kan òun sì lórí yín lẹ́yìn
ìdí tí mo fi ní wọn ò lójú tí wọn ò dẹ̀ ọ̀la rọrí. ẹ ṣe máa ń kájẹ́ pápá àpàdé kan sí èrò pọ̀ lórí kí ẹ ṣe gan-an ojú fẹ́ mà ẹ̀dẹ̀ bá ti wọlé bá wa ṣẹ́ ní ìṣẹ́jú méjì TikTok ti kún everywhere àwọn tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀yọ̀ tó bá ti wọlé lórí TikTok bá wa mute ni o kẹ́ni yẹn tó gbé kọ́ máa sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. òun pera ẹ lọ́ba tí ń sìn ìwọ àbáláàrú ẹ ìwọ tó jẹ́ pé ẹ̀bùn kan ṣó tó ní fún àwọn ọmọ ìlú Bàrígà ni pé kó máa rán wọn lẹ́wọ̀n ìtọ́pọ̀ náà àwọn ọmọ Bàrígà tó jẹ́ àwọn indíjìn gangan ọmọ ìlú ìwọ ló ń rán wọn lẹ́wọ̀n lúpọ̀ ọmọ Bìsí ọmọ bíbí inú ìlú Bàrígà indíjìn ìlú Bàrígà ni. dákẹ́ àwọn ìlọ́fẹ́ sọ̀rọ̀ wèrè bá a gbósòtò bàbá wa. hello ẹjọ ẹ má bá wa sọ̀rọ̀ sókè wá ti gbé kọ́ọ̀dù yẹn ẹjọ ẹ bá wa sọ̀rọ̀ sókè. ó ṣe wàhálà lórí iṣẹ́ kẹ̀kẹ́ márúwá gan. hello sọ̀rọ̀ wèrè. Timson. Allahu Akbar. Inú mi ń dùn pẹ̀lú nǹkan tó ń ṣe. Hello. Àjọ ń ṣètò ní o. Àṣẹ Èdùmàrè. Ṣé rí ẹ máa bá mi ṣàdúrà fún Ìráyé àti àwọn MS bàbá? Wọ́n ti táṣìírí wọn. Táṣìírí wọn. Ara wa ń ta wọn. Ohun tó kù sí ni fún wọn. Ẹ lọ bèrè tó kí ni túmọ̀ Bàrígà? Kí ni túmọ̀ ẹ̀sọ́? Ọwọ́ wèrè tó sọ̀rọ̀ yìí. Ẹ sọ túmọ̀ Bàrígà fún wa. Àwọn aṣọ̀gbọ́n àwọn náà tẹ Bàrígà. Ẹrú wọn ni àwọn Bàrígà. Nígbà tí sílẹ̀ nípa mú ṣàkọlẹ̀ wa, òun náà ṣe máa ń sọ lẹ́kọ̀ọ́ lé Bàrígà ẹ̀ṣá mẹ́tọ̀ wá. Ẹ̀ṣá mẹ́tọ̀ wá. Bàrígà bẹ́ẹ̀ nígà ẹ mẹ́tọ̀ wá. Èkó kì í gbẹ́rù yàn máa ń sọ̀yàn kalẹ̀ ni. Ẹ bèrè lọ gbogbo ọmọ Èkó tó bá confam bíi tí àti ni ẹni kí ni túmọ̀ Bàrígà. Àwọn aṣọ̀gbọ́n ló ní Bàrígà. Ìgbà tí wọ́n gbé wọn ń dáwọ́rú lórí ẹ̀tọ́ lọ́ọ́ sọ bá ẹ̀ṣá mẹ́tọ̀ wá. Ẹ̀ṣá mẹ́tọ̀ wá. Àwọn aṣọ̀gbọ́n àwọn ọmọ ní Bàrígà. Aṣọ̀gbọ́n ló ní Bàrígà. Ṣé wàá ní kíkẹ́ lọ lẹ́ẹ̀kì nípa ọ̀la ní ìgbẹ́kẹ̀ lẹ́ẹ̀kì lórí tó àwọn MS bàbá. Jẹ́ ẹ̀jẹ̀ tí ní sí ọmọ yín kékeré pé lásìkò ọmọ yín lèmi. Ó pè mí lèmi. Ó ní àwọn wà ní public holiday. Summer holiday. Wọ́n wá sọ pé ọ̀la kò sí school. Kò sí lẹ́sìn school. Wọ́n á tún kan títọ̀ òun pé wá ìrọ̀lá. Ó ní títọ̀ òun sọ fún òun pé ọ̀la ìṣèṣègbè. Ọ̀la ìṣèṣègbè bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ nítorí ẹ̀ ló ṣe ní sí school lesson ọ̀la kí ẹ̀ jẹ́ ìsinmi. Bẹ́ẹ̀ni. Ó wá sọ pé ìṣèṣègbè. Ọ̀pọ̀ yẹn wá pè mí pé bàbá ló máa ń pè mí bàbá kí ló ń jẹ́ ìṣèṣègbè. Ọ̀pọ̀ ẹ̀jẹ̀ fún wípé ìsàwà cultural day táwọn oníṣẹ̀ṣe dà fún. Ní kí lọ́mọ yín gbọ́ fún mi mà. Ó ní bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣègbè yẹn ìṣẹ̀ṣe tó máa ń gbọ́ láti máa ń pààyàn ní ìṣẹ̀ṣe. Àbẹ́kìtìdé wà láti dé wà. Ṣé ẹ jẹ́ ti sùn? Àgbọ̀n ìsàrẹ́ ọ̀rọ̀ àṣẹ láàrin 1 minute sà. Bàbẹ́kìtì máa pè yín padà, Bàbẹ́kìtì máa pè yín. Òun ló ba ìṣẹ̀ṣe jẹ́. Ó wá ní bẹ́ẹ̀ ni sà. Mo wá ní lọ́nà wo? Mo ní mo fẹ́ láti yára ìdí ìpínlẹ̀ ìsìn fún yín. Mo ní mo bọ Ògún ní last month. Mo ní kó lọ síbẹ̀. Kí ló pa á bẹ̀? Ó ní àjẹ́ tó pa. Mo ní so àwọn onítumọ̀ àtàwọn ẹlẹ́sìn náà ń kọ̀ndẹ́mù. Wọ́n kọ̀ndẹ́mù ṣẹ̀ṣẹ̀ wa àìpààyàn. Wọ́n ń pààyàn. Mo ní òtí rẹ́ olóhùn rẹ́ fún mi. Mo ní sọ rẹ́yọ̀n olóhùn rẹ́yọ̀n. Mo ní sọ rẹ́ àwọn ọlọ́sùn olóhùn wọn tó máa ń kọjá. Mo ní sọ pààyàn lórí wọn pààyàn. Ẹ ṣe wọ ọ̀bá mi, mo ti gbé kọ́ lẹ́nu. Tomorrow is another day. Èrò pọ̀ lórí fóònù. Bàbá Èkìtì náà wọ́n ti fẹ́ pè pa. Wọ́n ti àpè Bàbá Èkìtì àpè. Bàbá Èkìtì fẹ́. Mi gbé Bàbá Èkìtì wọlé o, Bàbá Èkìtì àgbé yín wọlé. Ọba mi lẹ́tọ̀ ń bọ̀ lórí ṣóòlù mi ní pé Bàbá Èkìtì wọlé. Ẹ lọ́ba agbósókè ìyá mi. Hello, 2 minutes. Ilé tí sọ̀rọ̀ wèrè ní ibi ayé. Wèrè gidi. Ilé kúrú. Àní àìmọ́ ọkọ̀ pè lọ́wọ́ kọ́ gbọ́. Ẹranko. Wọ́n kọ́ bí AI. Tẹ́gbà ayé gbà táwọn bá ń lo wọn ẹ̀kọ́ lọ bẹ̀rẹ̀ fún èṣù àbúgbò. Èrè ń wèrè ẹranko aláìní ròdù.
àwọn ewu dání wọn fúlàní àwọn àwọn lè yẹ sí ẹsẹ ẹjẹ máa àwọn àwọn núpé lè ṣe ẹjẹ kó máa dá lò àwọn onúpẹ àwọn wèrè ẹ ṣe bàbá wa ẹranko ẹranko. ọmọ núpé ni kábíyèsí ti wá bọ́ ọ̀tà kan wá dìfẹ́ǹdì kí ni ọmọ Yorùbá mo kí yín o mo kí gbogbo wa ìṣẹ̀ṣẹ̀ dè yẹn wọ́n ti àpúfẹ̀ fún wa láti last year every time. Aláàfin ẹ bá wa gbó sókè lọ́ọ̀ ká lẹ́mu kí ni o. ẹ kúndé já mami ẹni sùn ẹ bá wa gbó sókè èyí máa sọ̀rọ̀ ẹ̀ ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ṣé kò mọ̀ pé òun túbọ̀ ń kàn ṣó mọ́ Gani Adams lórí mi. ẹ ṣáà fi wọ́n lẹ̀ o ọ̀ bóyá ṣé kò mọ̀ mi kí ló fẹ́ gbà lọ́wọ́ ọba yẹn pàápàá gan ẹjọ́ ń tọrọ lọ́wọ́. ọwọ́ Sunday Igboho lẹ́yìn tó bá ṣe kọ́ Sunday Igboho máa kú. ọba tẹ́ ń padà tí ń sin ọba mi ṣé kò mọ̀ pé oyè tí Gani Adams jẹ oyè akálòlò ní Ààrẹ Ọ̀nà Kakanfò oyè akálòlò ní. oyè akálòlò báwo èmi ò lè darí Ọ̀nà Kakanfò ọmọ kọ́ ni mí ní ìjọba ẹrú. àlóyè oyè akálòlò lẹ́ni kankankankankan ló dàrọ̀ Ọ̀nà Kakanfò akálòlò ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè akálòlò ní. ọ̀gbẹ́ni yẹn àwọn ọmọọṣẹ́ tó wà tá ń sìn yìí ṣé kò lè fà wọ́n létí ni. tó bá fà wọ́n létí kò dà bẹ́ẹ̀ ẹ yẹ kó máa bú mo yẹ ń bólóyìn yẹn ló máa da. ṣé oye yìí sọ Yorùbá wuyì kọ́kọ́ tó wà nínú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni àti ilẹ̀ ni mo ti gbọ́rọ̀ ẹ̀ ṣé rí mo kọ nǹkan síbẹ̀ lẹ́ẹ̀kan mo ní nǹkan tó jẹ́ tí mi ò ṣe ti bẹ́ẹ̀ gba ti CMS bàbá mi ẹni tó bá ti ń jẹ́ orúkọ English àbò ń jẹ́ orúkọ mi lọ́dọ̀ tí kò kí ń ṣe ọmọ ọkọ ẹlọ́mọ àlẹ́ Yorùbá ni irú ẹ̀ ló ṣẹlẹ̀ tí ẹ̀ ní sọ tó ní kí ń ṣe ọmọ Yorùbá ni irú ẹ̀ lẹ́ni sọ ẹ bá ti rẹ́ tó jórúkọ bóyá ó ń jẹ́ Joshua àbó ń jẹ́ Usman àbí kìnnì kan tó dẹ̀ jẹ́ kọ́ ọmọ Yorùbá rẹ̀ nítorí pé ó ti ń jẹ́ orúkọ fọ́ọ̀rìn yẹn ní kò ń ṣe ọmọ Yorùbá ààrẹ ló délẹ̀ yìí o òun lẹ́ni yìí sọ ti jáde pé ṣé tíìmù sí ọmọ Yorùbá ni ṣé Yorùbá ń jẹ́ tíìmù sí ààrẹ ló délẹ̀. eléyìí ò gbádùn bàbá wa máa tàn pé eléyìí ò gbádùn ẹ ṣe. kò gbádùn ibi tí náà ti jáde náà ló tọ̀rọ̀ ti jáde. àárọ̀ ọlọ́run ti wà rí a máa tún ṣe ṣòro rere ẹ tó mi tí pílẹ̀ ẹ̀tàn máa pílẹ̀ ẹ̀tàn láàárọ̀ ọ̀la máa pílẹ̀ ẹ̀tàn lágbára ọlọ́run fún àdìbàtà láfíà. ẹ fi sáì pè mí lákàlòlò àbí wọ́n fi sáì bú mi mi ìrẹ́ tó lè gbèjà mi comment section wọ́n fi sáì pè mí lákàlòlò ìyẹn wọn kò gbèjà mi ṣé ó dáa bẹ́ẹ̀ ṣé ó dáa wọ́n fi sáì pè mí lákàlòlò ẹ̀ gbèjà mi mi ní bínú ẹ bá gbóhùn sókè ẹ ṣeun. ẹ ló mà. ẹ ṣeun sa o. ìfà tó ó mà la. ó lágbára lọ́wọ́ Gani ò bọ̀dé ti jẹ bàbá Èkìtì máa pè yín máa pè yín sa bàbá Èkìtì máa pè yín. wa Aláàfin Ọ̀yọ́ bàbá yẹn ẹgbẹ́ ẹgbẹ́ àgbẹ̀ fún o Ọlọ́run Sunday Igboho ní ṣẹ́kù lágbára Ọlọ́run àṣẹ àdóbìnrin Sunday Igboho Ọlọ́run máa yẹ ṣe rí ẹ̀ṣẹ̀ àbílẹ̀ ẹ̀jẹ̀ kó máa tọ́ lọ bó ṣe ń tọ́ lọ yìí ó ti tó máa ní ilẹ̀ Yorùbá máa ó ti dá látọwọ́ Sunday Igboho mo ti rí Ọlọ́run ti fi hàn. ó ti túnlẹ̀ Yorùbá kan. in fact now ṣe rí ìrànṣẹ́ àwọn ọmọ àlè yìí wọ́n ti ń dàgbà ṣe rí ká ní pé gbogbo àwọn ọmọ Yorùbá a lọ fọwọ́ sí kán lọ fi ọmọ àlè jọba ní Ọ̀yọ́ Aláàfin gbà yẹn ni. náà nígbà tí ọba wa Ọ̀wọ́ Adéwájẹ yìí ní gbogbo ọmọ ọmọ tó ń dálẹ̀ lóríṣiríṣi tó ń wọ wá tó ń wọ ẹ̀ láti pé kí nǹkan lè dàrú náà dẹ̀ ni. àbọ̀ ni o ò ní ṣẹ́kù àrẹ̀gbẹ̀rẹ̀ bàbá Adélékáwò ìṣẹ́kù tẹ́ fẹ́ fún mi òkòlù jẹ́ kí n máa yára sọ̀rọ̀ ẹ̀jọ̀ náà Ọọ̀ni ò tún wá bínú o ẹ wo Ọọ̀ni àti bàbá Ládọjà àti bàbá Aláàfin wọ́n fẹ́ nọrí wọn bọ̀ kí káwa Yorùbá ká lóògbé tara wa kí lọ́dọ̀ bẹ̀ ń pa fúlàní orí ti bàjẹ́ fúlàní orí burúkú ti bá yín ilé dàrí arú àwa ẹ̀ lè dàrí àwa ọmọ Yorùbá rúmọ láíláí. ilé dàrí wa rú yẹn ẹ bá wa fi èdè yẹn sọ ilé dàrí wa rú ẹ bá wa fi èdè yẹn sọ. ní fúlàní lè dàrí arú gbogbo ọmọ Yorùbá Ọlọ́run ti tú àtò Ọlọ́run lè ti tù á àti gúnrégé àárẹ̀ á máa dàrú mọ́ lágbára Ọlọ́run lágbára ilé Ọ̀ṣun Òṣogbo sẹ̀ǹgẹ̀sẹ̀ ẹ̀rí dáre rẹ̀ dàrú olóòlùbàdàn onídẹ́ka rẹ̀ wà dàrú Iyemọja Ògún Ṣọ̀pọ̀nná gbogbo ọlọ́run ti gbé àárẹ̀ rẹ̀ àdè dàrú mọ́ lágbára Ọlọ́run MS bàbá ò ní ṣẹ́kù o ò ní ṣẹ́kù MS eléko ò ní ṣẹ́kù ẹgbò ìyá mi inú mi ń dùn gbogbo ọ̀rọ̀ náà mọ̀ kéde ìtì ẹ̀ sọ yìí náà bàbá tó wá sọ̀rọ̀ ṣe rí ní èmi gan mo ṣe bá sọ̀rọ̀ yìí oúnjẹ ara àwọn ọmọ ní Ilé Ifẹ̀ ni mí ṣe ń gbọ́ mi so wọ́n máa ń kọrin kan ní Ilé Ifẹ̀ wọ́n ní aláriwòye àjòjì ó gbẹ̀yìn wọ lórí ayé àfihàn ọmọlẹ̀ ẹlẹ́rìá ìbọn bá dojú alẹ́ ìwà abẹ́rù rẹ lórí òpó òkú wa lọ káyìká nífẹ̀ẹ́ dára rẹ̀ papọ̀ mọ́mọ́tọ́ ni. kò sí tó jọ àgbà. a máa ń kó òyàn mọ́ra àgbà ti dàgà nípa pọ̀ mọ́mọ́tọ́ ṣùgbọ́n ó ti fìwà ọmọ àlè hàn àwọn alálẹ̀ lóru sí nínú nítorí pé wọ́n fẹ́ lù láti dàrí àwa ọmọ Yorùbá rú ṣé bí gbà tí Tinubu ń kàwé ebi bọ̀ọ̀dá ló pe Tinubu Gani ẹlẹ́nu kùdùrù bí ògbé ni káṣẹ́nu kùdùrù bí ògbé a máa pe bàbá Tinubu ní bọ̀ọ̀dá. ẹ̀rọ máa lè tó ń pe ọba tíǹsì tó ń pè wọ́n lórúkọ Àbẹ́kìtì orí fóònù wọlé ẹsẹ̀ ẹ̀jẹ̀ sí ṣé tí mo fi ń sọ̀rọ̀ àbí
àbí private number ni. Bàbá Èkìtì. Ẹ bá gbọ́n sókè à ń gbọ́ yín o ṣeun. Ẹ máa kó ètò. Àjọ ń ṣe ni o. Mo níṣẹ́ rí pé Sìgìdì Gani Adamu ó ti gbéra lọ sódò lọ wò. Ó ti wo odò báyìí, ó ti wo odò báyìí, kò sí nǹkan. Olómi ò lápá, olómi ò lẹ́sẹ̀, ó láwọn lè gbé competition. Bẹ́ẹ̀ni, kò tẹ̀ sí nǹkan mọ́ báyìí. Sọ̀rọ̀ yẹn kú bẹ́ẹ̀ àdínkù sojú wa, a jẹ́ rí pé o ṣàbọ̀dé, ó ní òfò yẹn òun lágídí. Ilé ìfọ̀rẹ́ láti kó gùjàlù. Bẹ́ẹ̀ni. Ní tó bá bàbá Fáṣọ̀npò nígbà tí àwọn bàbá yẹn ń jàgbára, táwọn bàbá yẹn wò pé káwọn fílẹ̀. Bẹ́ẹ̀ ló bọ̀ rò pé lè ó rí láyé tó jù sílà tó gbogbo wa ti rí náà lọ́kùn àtòsí. Bẹ́ẹ̀ni. Àwọn tó wá ń ṣe mistake wọn ní kíkà ní pé àwọn ọmọ ẹ̀ ó ló ń rán wọn jáde. Ó ní rán wọn kò sómo tó tẹ́lẹ̀ sí onímọ̀ pé ọ̀yà ìyá lọ́ba wọn torí owó security owó 5,000 tí wọ́n lórí àwọn tó ń ṣiṣẹ́ ọdẹ làwọn ilé ẹ̀rọ fáwọn dífẹ́ǹdì tí ọba ayé gbogbo ilé ayé wọn jẹ́. Bẹ́ẹ̀ni. Now nígbà tí bàbá yóò sì lé wọn jiyàn gbé ó jẹ́ oyè information ó sọ́ra rẹ̀ di information minister rẹ̀. Wọ́n èèyàn wá dé kíkọ́ mọ́ gbéyàn mọ́ ìṣòro wá dé bá ọ tí kò wá tó èèyàn wá gbọ̀ ni. Àwọn èèyàn ògbó ń mú òótọ́ náà wọ́n ní mo ti ń bá láàfin jà báyìí gbogbo bá ti sọ̀rọ̀ lọ́wọ́ kọjú ìjà sí báyìí àṣàṣìmọ̀ tí mo mọ ọkùnrin yìí tí kò wá kú fún ọ Yorùbá wọ́n kú sípò tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ rẹ̀ kàkà kò kú sí kìbá ní ìdírú kú ẹ̀ sí tọ́mẹ́sì ó fẹ́ kú tiẹ̀ lápò ayé ni báyìí ó fẹ́ kú sáyé ni àríkú yẹn ní tó pé ara ó fẹ́ kú sáyé ni. Generalismo. Àwọn ọmọ tó ń tẹ̀lé ni kí wọ́n sọ̀rọ̀ àwọn ikú àánú pátápátá lélẹ̀ lọ tí ààrẹ bá fẹ́ fi símú bí àṣà pírẹsidẹ́ǹtì wa kò gbà wọn ní wákàtí kan. ẹ má àfẹ́kíbẹ̀ burúkú ó tún kàn lálẹ́ ilẹ̀ Yorùbá nínú so ọmọ ìtẹnumọ́rọ̀ kan ìwọ̀n Yorùbá ọ̀sẹ̀ fẹ́jú fún o gbogbo ẹni tí wọ́n ti ń sọ pé ìran Yorùbá ọ̀sẹ̀ jà fún o ẹ fura sí wọn. ẹ wo bá gántẹ̀ tí wọn ẹ ṣe wò bá wọn. pé sara wa Fúlàní lọ́ba ya wọn sùn ire o. Bàbá Èkìtì ẹ kì í sí nọ́mbà mi pé kọ́tẹ́ sẹ́ndì sí mi ẹ kì í gbọ́ fún ara mi màá gbọ́ mi bí n sí màá gbé yín wọlé. Bàbá Èkìtì máa pè yín padà máa pè yín sí. Hello. Ẹ bá mi sẹ́yìn sí private number mi kí n gbọ́. Ẹni sùn kí lẹ wí. Bàbá Èkìtì kí lẹ wí. Ẹni ó kẹ́ ẹ má wọlé màá transfer ó yá ẹ bá gbóhùn sókè. Voice note ni àbí voice note ẹ sẹ́yìn sí mi. Ẹ má wọlé ẹ bá gbóhùn sókè bàbá mi gbóhùn sókè lórí fóònù ẹ gbóhùn sókè ẹ má wọlé Bàbá Èkìtì màá sẹ́yìn sí bàbá mi. Ẹ ní dáàmú. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin àti Bàbá Èkìtì ẹ rọra Ọlọ́run àkókò ṣàánú ṣe rí pé àti kẹran mérò báyìí. àti fa wèrè lọ́yàn ẹ lá kẹran mérò tó bá kẹran mérò kò bá dá á fa ọyàn wèrè báyìí ni. àti fa wèrè lọ́yàn báyìí ni Ọlọ́run kò ṣàánú wa. omi ọmú wèrè ti tẹ̀lé wa. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́ o. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́ o. omi wọ́n yan rìn. ọ̀sẹ̀ wọ̀nyí ọgbọ́n ni. omi ò lápá omi ò lẹ́sẹ̀. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́. omi gbogbo ló máa wọ́n yan ìwọ̀n. àṣẹ. báyẹn ṣe máa jẹ́ nìyẹn. àṣẹ. torí ẹ lọ wo mo yan sáré wo short video tẹ máa ń ṣe yẹn mo wò lọ́sàn-án yìí mo torí àwọn àgbààgbà tó sọ̀rọ̀ inú èèyàn tẹ̀ ń dùn. bẹ́ẹ̀ni. kọ́lọ́n kó má pòun máwọn àgbààgbà yẹn lẹ́nu. ó dẹ̀ bá yín dúpẹ́ fọ́dọ̀ ọ̀hún àti gbogbo àwọn onídìí àtúkù wípé igbe àti ariwo tẹ̀ ń pa wọ́n padà gbóhùn wa. àdúpẹ́ àwọn àgbààgbà yẹn padà gbóhùn wa. torí tí ò bá ṣe pé igbe tẹ̀ ń ké tí wàhálà yóò já sásán lórí ilẹ̀ Yorùbá àti àwọn afẹnugún géètì fẹnu jáwáyà náà tí wàhálà wa náà já sásán fún àwọn àgbààgbà yẹn padà gbọ́ tiwa tí wọ́n jáde àwọn tó dẹ̀ lọ ṣubú alábùjá náà adúpẹ́ lọ́wọ́ bàbẹ̀jẹ̀ wọ́n gbà wípé àwọn Yorùbá là lékè àwọn ẹlòmíì tún fẹ́ join wa wọ́n ní wọ́n kọ́lọ̀ jẹ́ kọ́wọn tó máa túbọ̀ gbélé Yorùbá ga kọ́ rí join ẹ̀rẹ̀ ṣe máa jẹ́ nìyẹn ẹ̀rí wèrè tó ń sọ̀rọ̀ yìí wèrè gidi ni ẹ mú so ẹ mú lọ sí dókítà ẹ sọ pé ọkùnrin ẹ̀gbọ́n ló escape wọ́n lóògùn ẹ̀tọ́ ló escape Bàbá Èkìtì ẹni tí a bá pè sí lẹ́yìn ẹ máa pè yín ẹni kí n play voice yẹn káwọn èèyàn gbọ́ ni mo Bàbá Èkìtì sẹ́ndì sí mi wọ́n ní kí n play ẹ̀kẹ́ gbọ́ ẹjọ́ ṣé kí n play ẹ̀ o Bàbá Èkìtì sẹ́ndì ọkọ sí mi wọ́n ní kí n play ẹ̀kẹ́ gbọ́ ọmọ Yorùbá ṣé n play ẹ̀ ṣé n play ẹ̀ o ẹ bá gbóhùn sókè. hello mo ti tún yín pé ẹ má bínú ẹjọ́ ṣé ká play ojú Bàbá Èkìtì sẹ́ndì sí mi o Bàbá Èkìtì ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ kántàn yín jẹ máa torí Ọlọ́run ti bá wa ṣe ẹ má jẹ kántàn yín jẹ máa o torí Ọlọ́run ti bá wa ṣe Olódùmarè ti bá wa ṣe olórí ogun wa ti
olórí ogun wá. ẹ kì í wà pé kì í fara wọn ẹ jẹ́ kí n pè wọ́n ilé bóyá mo lè pílẹ̀ sí mi short video láàárọ̀ la network Bàbá Èkìtì ti lọ Bàbá Èkìtì wọ́n ti drop níbẹ̀ mọ̀ pé network wọ́n ti lọ Bàbá Èkìtì ẹ lọ wá network o tẹ bá ń wò mí lórí tẹ bá ń wò mí. Májàsọ́lá ti dé ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o wípé òun ló lórí ogun Yorùbá wípé òun ló lórí ogun Yorùbá ẹ má jẹ́ kó tàn yín jẹ o ẹ má jẹ́ kó tàn yín jẹ o mo fẹ́ kí gbogbo yín lọ mọ̀ wípé irọ́ Gani Adamu ti já kì í ṣe olórí ogun Yorùbá ẹ má jẹ́ kó tàn yín jẹ o torí olórí ogun wa ti dé ẹni tí àwọn àgbààgbà ìlú fọwọ́ sí. ẹ bá mi pè mí sórí nọ́mbà mi òkè tí ẹ pẹ ti wà náà níbẹ̀ yẹn náà. a ti play ẹ mo fẹ́ sọ̀rọ̀ ni àwọn ẹni kì í gbé yín wọlé kẹsàn-án ó yẹ pé nítorí mo pẹ́ tí ń pè látẹ̀kọ́ yẹ pé. Bàbá Èkìtì lọ tún sọ òyìnbó sí nìyí ọ̀kẹ́ Bàbá Èkìtì òyìnbó pọ̀ fún Bàbá Èkìtì the school of tailorism àgbọ̀dọ̀ làwọn lọ. ẹ má jẹ́ kọ́tàn yín jẹ mọ́ olórí ogun ti dé Sunday Igboho ọmọ adé yẹ mọ́ ẹ má jẹ́ kí Gani tàn yín jẹ o ọ̀ṣọ́ sì ṣàǹfọ̀ yín lórí ẹsẹ̀ kú sọ̀rọ̀ wéré. ẹ̀gbọ́n tí mo sọ yìí ó ṣe wàhálà tán. lẹ́kìtì àtẹ́wọ́ fún Bàbá Èkìtì àtẹ́wọ́ kó ní àrò àtẹ́wọ́ kó ní àrò Bàbá Èkìtì ti dé kó ní àrò àtẹ́wọ́ kó ní àrò wọ́n lọ́ màlẹ́ lọ Bàbá Gíga Bàbá Èkìtì wọ́n lọ́ màlẹ́ lọ Bàbá Gíga aláìjìnà bàbá kàmọ́lẹ̀ sí. ẹ já bèrè pé ọmọ bóni ti Gani. ọmọ sí máa ń ṣìnà. ìyá ló ń jẹ wọn ìyá mi mo ti sọ lánàá mo sọ lórí program mi mo ní wọn á jáde síta á ti ń pèsè dìbò kábíyèsí. everybody wọn kò máa jáde. torí wípé wọn ò ní ìbọ̀wọ̀ fún ọba torí pé kì í ṣe ọmọ Yorùbá. wọn ò ní bíbí rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ ti ń pariwo ti pẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ti ń pariwo ti pẹ́ èmi mọ Gani dáadáa mo ti sọ ti pẹ́ mo mọ Gani dáadáa kì í ṣọ̀rọ̀ wọ́níwọ́ní nígbà tó kọ́ṣẹ́ kápẹ́ńtà mo mọ̀ dáadáa ìgbà tí mọ́tò pa ìyá ẹ̀ ní Sẹ̀lẹ̀ express dáadáa Sẹ̀lẹ̀ express ní ọ̀nà Sẹ̀lẹ̀ express nínú Ìkẹjà tẹ̀dó kó jáde níta kó wá dìnnà ẹ̀. ogun dé o à ń gbọ́ yín Bàbá Èkìtì à ń gbọ́ yín. Gbédègbéyọ̀ Media lọ́jọ́kọjọ́ àwa ni bàbá.